ẹ̀yin tẹ́ ń wá oògùn ìsọ̀yè tó yanrantí tó confam tó jẹ́ tested okay oògùn ìsọ̀yè bọ̀kọ́ tó ṣe bùnmí 3000 kó lè jẹ́ fún ọ kó má bàa gbá òdì lára kò jẹ́ bó ṣe jẹ́ tẹ́ ń wá oògùn ìsọ̀yè tó jẹ́ tested okay tó confam dáadáa ọmọdé lè lò àgbàlagbà lè lò kò sẹ́ni tí ó lè lo ìsọ̀yè yẹn kìí ṣe eléyìí tí ń yíyàn lérí kìí ṣe eléyìí tí ń da orí èèyàn rú ṣẹgẹ́tì máyìn ẹ máa bá mi wá ìgbálẹ̀ ìdí ìgbálẹ̀ ìwọ Yorùbá tó bá sọ wípé ọ lóògùn Fúlàní lọ́wọ́ ọ múra dáadáa ìdí ìgbálẹ̀ ọwọ̀ tán fi ń gbálẹ̀ ọwọ̀ làwa ń pè lọ́dọ̀ tiwa ìgbálẹ̀ ìdí ìgbálẹ̀ níbi tán máa ń gbámú yẹn ìdí rẹ̀ yẹn lẹ máa gé ní àdá lẹ máa ṣá ní àdá ẹ ṣàbí ìdí ìgbálẹ̀ yẹn ládàá ẹ máa wáyé tó bá pọ̀ dáadáa bó bá ṣe pọ̀ tó náà lẹ́bu ẹ ṣe máa pọ̀ ẹ bá mi jó pẹ̀lú odidi atare kan ẹ máa bá mi fi ẹ̀kọ́ eléwé fọ́ọ̀mù láàárọ̀ kẹ́ tó bá nìkan kan sọ̀rọ̀ kẹ́ tó jẹun ẹ máa bá mi lò bẹ́ẹ̀ ìsọ̀yì tó yanrantí tó ṣiṣẹ́ dáadáa ni yóò jẹ́ fún yín láṣẹ Èdùmàrè ẹ ní báráyé fọwọ́ tì ilé àtọ̀nà yín yóò mọ̀ rojú yóò mọ̀ ráyè èmi Amadu ọmọ yín náà ni.